Sunday ẹ̀gbọ́n pé oyin ìwọ́dọ̀ oyin ti lánàá tẹ́lẹ̀. Iṣẹ́ tá a ṣe rákúnú òní tó jẹ́ ẹ̀rọ. Iṣẹ́ tá a ṣe rákàlà òní tó lò kú èèyàn. Èèyàn tá a rán níṣẹ́ yàtọ̀ lẹ́ni tá a rán níṣẹ́ tó bá bẹ̀rẹ̀ lọ́mọ adé ẹ̀gbọ́n. Tóbi lápò tí a rí jagunjagun wá sáyé o, ọjà kò ní kó tó wá sáyé. Ọmọdé kúndín máa wọ ẹnu ní. Ọmọdé ẹ̀gbọ́n máa wọ ẹnu ní bàbá Dábì Tọ́lá. Ọ̀kọ̀rọ̀pọ̀ ọkọ̀ tó yà sí máa wọ ẹnu ní mo lọ́rọ̀ bí mo fẹ́ lọ́mọdé ẹ̀gbọ́n sọ àti gbogbo pátápátá. Ẹjẹ́ pàǹdàrà bọ̀ kákọ́ máa lé ẹ̀rọ lọ́wọ́ o. Nítorí àyè. Ìran àkókò ló ní ká gbẹ́dọ̀ rárá àtakùn ló ní ká ràn wó. Wọ́n ká bí aṣíwájú. Ìran yínmíyínmí wọ́n dọlọ́dẹ ọṣẹ àràmàǹdà, ìran akàn wọ́n dọlọ́dẹ epo òsèlè. Ojú àfàyàfà. Ọmọdé àwọn. Ojú tó ríbi tí ò fọ́ rere ní ọ̀padà nínú ìgbẹ̀yìn. Nítorí ẹni agbójú òkúlé ọ̀dẹ̀ ni a gbà. Orí kò lẹ́jà bákan ní gbogbo aráyé ni wọ́n ti gbọ́, gbogbo èèyàn ni wọ́n sì ti mọ̀. Wọ́n ń bọ̀ wá òòrùn Fúlàní jẹ́ àwọn bàbá wa lóko àwòrán. Tribune ti gbé, Punch ti gbé, Sahara Report ti gbé. All media outlets gbogbo wọn pátá ni wọ́n ti mọ̀ pé olóyè Májàsọ́lá ti kó òkú tọ̀nù. Ọlẹ́ Fúlàní wọ́n ń gbọ́ àwòrán èdè kan tó jáde. Àtẹnitínú ẹ̀dùn àtẹnitínú ọ̀dùn gbogbo wọn náà ni wọ́n rí. Àtẹni tí wọ́n ní yóò kú sẹ́yìn odi gbogbo wọn náà ni wọ́n rí. Gbogbo alábàárà sáà ni wọ́n wá pàdé. Gbogbo àwọn tí wọ́n ní ìyá rẹ̀ ó fojú sunkún ẹ̀ gbogbo wọn náà ni wọ́n rí. Ó lọ yọ̀gá ó lọ dé sádùúgbò wọn kó lọ. Àtàwọn tí wọ́n ní kò ní kó òkú tọnu wọn láyé gbogbo wọn ni wọ́n rí. Wọ́n ní ojú tó pawó kọ́mọ ìwọ pósítà ni. Ọmọdé ẹ̀ma wọ́n kí wọ́n lé lérò. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó dúró ẹkú àdúrótì. Ìwádìí lébòrò. Àwọn èèyàn dúró tọkàn tara ọ̀fin tí ẹ lẹ̀ gbọ́ tẹ́lẹ̀ lẹ́ni Ọlọ́run náà ni ọmọ gbọ́ tiẹ̀. Àwọn èèyàn lọ́wọ́ wọn nára wọn náà dúró àwọn náà wẹ̀. Ààrẹ ni tó ṣàìsàn tó ṣòjòjò. Bẹ̀rẹ̀ láti fẹ́ òye láti. Ààrẹ ni tó pọ̀ rẹ̀ jà wípé mọ́ sọ̀rọ̀ ẹ̀ láì dámọ̀. Nílẹ̀ ọmọ àgòrò wọ̀ ọmọ àbárájá owó. Ló fi jẹ́ pé bàbá wa lónìí ká wá dúpẹ́ agbọ́dọ̀ dúpẹ́ o. Ilé lọ́ba lọ́ba jẹ́ wà lọ́dọ̀ láàbí ojú pàṣẹ yẹn. Ọpẹ́ làádùn lọ́wọ́ ọkùnrin, ọpẹ́ làádùn lọ́wọ́ obìnrin, ọpẹ́ làádùn lọ́wọ́ ọmọdé, ọpẹ́ làádùn lọ́wọ́ àgbàlagbà. Èèyàn tó bá lọ́rọ̀ yóò tọ́pẹ́, bọ́ bá rántí ibi tọ́rọ̀ yìí ti ń bọ̀ látẹ̀yìn yóò dìbò ọpẹ́. Sáwọn ẹ̀mí tó sọnù láǹfààní làákà ní. Àbí lákòókò ìgbà tí wọ́n di olóyè Májàsọ́lá lódidi oṣù mẹ́ta tí wọ́n dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ tí wọ́n dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lẹ́sẹ̀. Tí gbogbo ọwọ́ ga tẹ́sẹ̀ ga tí ò lè lọ́bì kankan. Ọmọ tó lọ́pẹ́. Yorùbá léèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó péjú nínà ìpèje. Ẹni tí ọ̀bá wá dúpẹ́ àná bò ní ó ṣe rórí mìíràn gbà. Gbogbo ọmọ Yorùbá pátá la dúkẹ̀kẹ́ òkun. Mi ò mọ ibi tó yẹ kí n ti gbé pé òun àmọ́ mo gbé lọ́dọ̀ Elédùmarè ọba àríká tó rí ọba mọ̀ká tó mọ̀. Nítorí kábíyèsí Elédùmarè. Ọba àríká tó rí àjọkí ayé àṣàkí ọ̀run ọba àwọn ọba tó mọ́ tónítóní ọba bíi alágbára ọba olùpẹ̀ gbogbo nǹkan olùyàwòrán nǹkan lọ́rẹ̀ olùpèsè ọba olùṣínà onímọ̀ ọba tẹ̀pẹ̀ kólú rẹ̀ kan sílẹ̀ ọba tó ga tí ń fúnni níyì tí ń yẹ pẹ́rẹ́ ènìyàn ọba kúrẹ́kẹ́tì ọlá kúrẹ́kẹ́tì ọlá àbùkọ́ ọlá àbùkọ́ ọ̀la alágbẹ̀dẹ ẹ̀mí ọ̀dàdá ti rí dá ìdùnnú àìpín adéwọlákẹ́ni olóòtú ayé olóòtú ọ̀run àgbèsè
àjọbọ mọ́rímọ́rí ayé mọ́rímọ́rí òde ọ̀run oríkìdí ògo múnimúni túlẹ̀túlẹ̀ kábíyèsí wọn mọ èèyàn lọ́jọ́ gbogbo ọba mi àkí ìka ọba tó kọ rẹ̀ pọ̀ lọ kálíkè sọlá rẹ̀ dẹ́rù báyìí. ó sì lè pọ̀ náà lọ́mọdé àbí wáríyá ọmọ láti fún ọmọ lábẹ́lábẹ́ láti lè wá. Ọpẹ́ là ń fojoojúmọ́ dá ọpẹ́ náà láti máa dá àwọn òré òun fáyọ̀ tó ju ọpẹ́ lọ. Orígbà tó di àyà àná àfifọ́nrán kan léta tí olóyè Májàsọ́lá ti ń dìlíbà speech. Olóyè Májàsọ́lá sọ̀rọ̀ tó pọ̀ síbẹ̀. Ó dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ó sì dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pẹ̀lú àdúrótì. Ibẹ̀ náà ni Májàsọ́lá ti kí àwọn ọba tí wọ́n dúró tán gbogbo àwọn ọba aládé àti ìjòyè ló kí wọn pátápátá porogodo. Ṣé bí wọ́n ní bí pẹ̀lú nǹkan ìwọ lọ kú mọ́ ló? Ó kí gbogbo ọba aládé tán. Ó káwọn lóyè. Ó kí gbogbo babaláwo ọ̀gbẹ́ni kùlé wọn yóò dùn tó dùn lójú ọ̀pẹ̀lẹ̀ èjèèjì mo gbé wọn ọ̀gbẹ́ni kankan wọ́n dáfá fún alára lọ́jọ́ tí bàbá ń ṣeré méjì lóòjọ́ rẹ̀ oko. Májàsọ́lá ó ti rú gbálágá bí abẹ́rẹ́ orí tòrùmí bí ìkọ́kùn ṣèlú. Wọ́n bí wọ́n fún Kànsẹ́rẹ́ lọ́jọ́ tí wọ́n ní kò lè ṣe ohun rere láyé mọ́. Kànsẹ́rẹ́ sáré tó lọ́dùmarè lọ. Elédùmarè ní kí ló dé wọ́n lòun ò lè ṣe ohun rere láyé mọ́ ni. Wọ́n ní lọ bá babaláwo mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lórí ayé. Kànsẹ́rẹ́ lòun mọ babaláwo mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ lórí ayé. Wọ́n ní túbí ògo babaláwo ní í ṣe ìwòrìwò túpẹ̀rẹ̀ babaláwo ní í ṣe ẹ̀tùgbèjẹ́ ẹlẹ́sìn ọ̀wọ̀ babaláwo ní í ṣe. Ǹjẹ́ kí ló tú Májàsọ́lá sílẹ̀ lọ́wọ́ olubi túbí ògo tú sílẹ̀ lọ́wọ́ olubi ẹ̀tùgbèjẹ́ ẹlẹ́sìn ọ̀wọ̀ tú sílẹ̀ lọ́wọ́ aláburú ayé ìwòrìwò túpẹ̀rẹ̀ ó túpẹ̀rẹ̀ pẹ́rọ̀ wá ayé kò lára rẹ̀ ó sì rí ayé rẹ̀. Mo tún ní sọ̀rọ̀ láwẹ̀. Orí lábẹ́ bẹ́ẹ̀ ládúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn wòlíì pátápátá. Èmi yóò gbójú mi sórí òkè wọn ní níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá tó dá àwọn òun ayé. Because the Lord is our shepherd, we shall not want. He makes us to lie down and green pastures. He leads us beside the sea water. He restores our soul. He leads us beside of righteousness. For his name's sake, even though we walk through the valley of shadow of death, nínú agbárí ogun ẹ̀jẹ̀. Of shadow of death, we fear no evil, but thou with us, the rock and the sky, the comfort of thou prepared the table before us in the presence of our enemy. Thou that cover our head with all the comfort. So surely goodness and mercy shall follow us all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Amen. Adúpẹ́ o. Bẹ́ẹ̀ náà làwọn tí gbogbo àwọn àfa àwọn àlùkùnlé àmọ́ wọ́rọ̀ sátìlá àǹbíyá yìí. Ọlọ́run lọ́ba àlàáfíà aláwọ̀ àǹtẹ̀sẹ̀lẹ̀ ومنك السلام وإليك يرجو السلام وإن ربنا بالسلام وإن الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام Ọlọ́run ìwọ lọ́lọ́run. Nítorí kúńtà àìsàn kúńtà láyà aláwọ̀ àìsàn kúńtà. Orí nínú fíìsì olóyè Májàsọ́lá ó ní it is Almighty God that gives freedom. Ó wá ní àwọn èèyàn pé ṣé fọtóṣọ́ọ̀pù ni orí èdè ìlú wá lè mọ́ kò lẹ́nu wa ṣùgbọ́n yìí ò ní ká mọ́ kàwé ká mọ́ lè so ìbò ká mọ́ kan owó orí. Orí nígbà tó lóye Májàsọ́lá ní ṣe ká lo kámẹ́rà wọ́n ní ẹ má jà lo kámẹ́rà wọ́n lè ní ẹ́dìtì ẹ̀ ní ẹja lo normal fóònù kí wọ́n lè mọ̀ pé fúnra yín lẹ kà á kìí ṣe pé wọ́n gé àbí fọtóṣọ́ọ̀pù ó rí pé Májàsọ́lá kà á ó kà á fún wọn tó ní kwáàkì ní ìlítírètì ní ó yọ̀ lẹ́nu wípé Májàsọ́lá fò èbó. Ẹlẹ́sìn kò kọ́ ayé àgbáyé ọmọ lọ́wọ́ ní bàbá yìí ní mẹ́rin nílé Májàsọ́lá ní yàrá ni. Ó yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu mo rẹ́ni tó pè mí pé I'm very surprised. Mo rẹ́ni tó pè mí pé ṣé ìgbà tó wà Kútọ́nù ni wọ́n ń kọ̀wé ni mo ní ṣé èèyàn sáré fi bí oṣù mélòó kan àbọ̀dún kan fi sáré kọ̀wé. Ló fi mọ̀ pé ẹni tọ́lọ́hùn dá ni ló dá láyé ọ̀tọ̀. It is Almighty God that bestow wisdom and knowledge on whosoever he wants. Olúwa ló máa ń ní àyànfẹ́ rẹ̀ àyànfẹ́ Ọlọ́run. Orí èmi ọpẹ́ náà fi dá a ó sì láǹfààní láti gbàgbé láti dúpẹ́ kákàndó káyọ̀. Adúpẹ́ adúkẹ̀kẹ́
òkun, adúpẹ́ lọ́wọ́ ọkùnrin, adúpẹ́ lọ́wọ́ obìnrin, adúpẹ́ lọ́wọ́ ọmọdé, a sì dúpẹ́ lọ́wọ́ àgbà. Orí adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agitators pátápátá bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé. Adúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé débì kan tó rẹ̀ wọ́n. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé láti bẹ̀rẹ̀ títí débi tó dé lónìí. Orí àwọn kan gbé láti bẹ̀rẹ̀ wọ́n dáyé kan ó sún wọn wípé wo ó tó gẹ́, àwọn kan sì gbé láti bẹ̀rẹ̀ àwọn sì kọ̀ntínú. Ọpẹ́ náà la máa dá lọ́wọ́ oníkálùkù nítorí èèyàn tí ò dúpẹ́ mẹ́fà ó gbégi nínà ìgbèje ni, èèyàn tí ò sì dúpẹ́ àná kò lè rómìíràn gbà. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n láǹfààní tí wọ́n ń gbó dátà níná lórí ọ̀rọ̀ olóyè Mọ́jà Sọ́lá. Irú àná tí mo sẹ́ni speech sí ìyá mi kan, ó ní ọdún nìkan lòun ti lè gbókòó ọ̀rọ̀ ló fi jẹ́ pé ẹlòmíín pè mí pé gbogbo àwọn fọ́tò àtàwọn fídíò tí mò ń post kò yẹ kí n tí ì post ẹ̀. Ó rí tá a bá post ẹ̀, àwọn kan wà tí wọ́n ti ní BP tí wọ́n bá wá ní ká post ẹ̀, wọ́n mọ̀ wò pé àbírọ́ ni àbóòtọ́ ni, àti wípé wọ́n mọ̀ wò pé níjọ́ tó wà nù nira àwọn gbọ́, níjọ́ tó wá di wípé wọ́n fi sílẹ̀ kí ló dé tẹ̀ ń dà nǹkan bù nǹkan fáwọn. Ló fi jẹ́ pé ẹ jẹ́ ká yóò mọ ibi tọ́rọ̀ dúró dé wípé gbogbo ìjọba Kútọ̀nù wọ́n ti fún olóyè Mọ́jà Sọ́lá ní freedom wípé Mr. Sunday àyàndá yín, kódà wọ́n ti fún wọn ní freedom ó ti fẹ́ tó bí oṣù 5 sí ìsìn, àmọ́ àkànláǹfààní láti sọ̀rọ̀ kankan lórí ẹ̀ wípé ọ̀rọ̀ tí tó sọ ó rí ohun tá a bá fi pamọ́ ní níyì nígbà tó di àkókò tó yẹ ká yé mọ̀ wípé ló fi jẹ́ pé speech ló kọ́kọ́ wá wájú. Nígbà speech wá wájú lẹ́yìn wípé olóyè Mọ́jà Sọ́lá gbéra tán. Adúpẹ́ adúkẹ̀kẹ́ òkun, adúpẹ́ lọ́wọ́ president Talon, adúpẹ́ lọ́wọ́ wọn. Orí a sì dúpẹ́ nítorí èèyàn méjì ló wà, àwọn tó fẹ́ tiẹ̀ àtàwọn tí wọ́n fẹ́ tiẹ̀. Orí ẹ̀yin tí ó lè pẹ́ yìí náà fẹ́ ti olóyè Mọ́jà Sọ́lá, you can't expect everybody to love you. Orí ìmùlẹ̀ fẹ́ fojú sí òjò ń pelé lùbọ́, olórí ń yọ̀, kò mọ̀ pé tójò bá dá tán òun ó padà wá yọ̀. Orí mọ́gbẹ̀ kò tún ọ̀tá rẹ̀ jìn, ìwọ náà lè dé síbẹ̀ lọ́la. Ilẹ̀ tá àti ìkọ́lé sí àwọn tó lè wù lórí rẹ̀, gbogbo ohun tó ọba ṣe lọ́mọ wípé gbogbo nǹkan láyé yóò lẹ́sàn. Ìtàn wo ni wọ́n nínú ìgbésí ayé olóyè Mọ́jà Sọ́lá? Irú ìtàn wo ló kọ kalẹ̀ ńbẹ̀ lásìkò ìgbà tó wà nínú ìṣòro yìí? Ìtàn kí ni wọ́n pamọ́ ńbẹ̀? Ìtàn kí ni èdè kọ́ ńbẹ̀? Orí ìtàn tó ní kálukú kọ nínú ìtàn olóyè Mọ́jà Sọ́lá lásìkò tí ń bẹ láyé yìí, lásìkò gbogbo obstacles and challenges, ìtàn wo ni wọ́n kọ ńbẹ̀? Ìtàn wo ló kọ? Ayé mẹni tó kọ̀ọ̀kan rè, ayé mẹni tó kọ̀ọ̀kan bí, ayé mẹni tó kọ̀ọ̀kan ọ̀dàlẹ̀, ayé mẹni tó kọ̀ọ̀kan míì. Ìtàn tó ní kálukú kọ ó ń bẹ lọ́kàn rẹ̀. Orí gbogbo tó o bá ṣe láyé kò séyìí tí ó gbé, aburú tó o bá ṣe láyé kò sẹ́dá kan tí ó gbàgbé. Wá lọ wò ọba tí ó ṣẹ̀san kò ní kú, ìwò gbogbo wa ṣe ń ṣe. Rere ló bá ṣe ọgbẹ̀san re, ẹni bá ṣèkà yọ ọgbẹ̀san ìkà, àtòrí àtìkà kò séyìí tí ò ní gbé, ọba tí ó ṣẹ̀san kò sì ní kú. Ọ̀pọ̀lọpọ̀ tún sọ pé kí ló dé tó lóyè Mọ́jà Sọ́lá ò ka speech yìí ní Yorùbá. Orí olóyè Mọ́jà Sọ́lá ti di international man. Orí Tribune fẹ́ gbé ọ̀rọ̀ rẹ̀, Punch fẹ́ gbé, Sahara Report, TVC, orí gbogbo social media outlet ni wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ olóyè Mọ́jà Sọ́lá. Ohun tá a wá wò ní pé àlàyé ẹ̀ka kíní ilé ìwò ni ló fi jẹ́ pé kò ní sí pé olóyè Mọ́jà Sọ́lá say this. It will come directly from your mouth. Ló fi jẹ́ pé general accepted language ní èyìnbó láfi ní kólóyè Mọ́jà Sọ́lá kó kà léyìnbó kó lè yé tó lórí tẹlẹ́mù ohun tí ń wí, yóò lè jẹ́ wípé ọ̀rọ̀ yóò rìn dọ́dọ̀ gbogbo ẹ̀yà pátá, yóò lè rìn dọ́dọ̀ ẹni tí ò gbọ́ Yorùbá, yóò lè rìn dọ́dọ̀ àwọn tó yẹ pé Yorùbá wọn náà wọ́n lè mọ́ gbọ́rọ̀ ní ìyé nínú Yorùbá olóyè Mọ́jà Sọ́lá. Ló fi jẹ́ kí wọ́n kà lédè Ìgbò. Àwọn kọ́mẹ̀ntì tí mo tún rí náà ni wípé I hope you have learnt your lesson. Orí gbogbo ẹni tó ga láyé ló ní obstacles and challenges. Yá bẹ̀rẹ̀ látorí babaláwa Ádámà. Ó ní challenges níjọ́ tí wọ́n lè kó nínú ọgbà àjàrà. Challenges ni kò wá sí òjíṣẹ́ tá a dá wá sáyé tí ò ní obstacles and challenges. Bọ́ ọba ṣe fẹ́ ga tó, làdánwò àti ìṣòro rẹ̀ ó ṣe rí tó. Orí mo kí ìyá mi, àǹtí mi, ẹ̀gbọ́n mi,
bó ṣe ń lọ TV orí mo bá ọtàn òní kó lójú àánú 20 ọdún ni mo fi gbé Jẹ̀bú ìyẹn òní kò ní èpè 20 ọdún ni mo fi gbé Mọdákẹ́kẹ́ ìyẹn òní ò lè jagun orí bó ṣe ń lọ lóòótọ́ ẹ̀ ń sọmọ òlú òkè àmọ́ Èdùmàrè dé yín ní fìlà ìmọ̀ ó sì ròyìn láṣọ ọgbọ́n ẹ fi gbogbo làákàyè bọrùn ẹ òun olóyè mọ́jà sọ́lá rí níbì kankan tayọ wípé ọkùnrin yìí ni gbogbo ayé fẹ́ mọ́ bú yìí ẹ sì dúró tọkàn tara tẹ̀mí gbogbo ara lẹ fi dúró kódà níjọ́ tí mi ò tí ì ráyè bá yín sọ̀rọ̀ rí láyé lẹ dúró tọkàn tara mo sì bi yín pé kí ló dé ẹni ẹ̀ ń ṣe tiyín ni wípé ẹ nídìí kankan ẹ sì ń ṣe tọkàn tara kódà gbà míì màá tún máa bẹ̀ yín pé ọ̀rọ̀ yìí ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń gé wẹ́rẹ́ Mr. nílẹ̀ lè gbòòṣì yẹn èmi ò ní gbà orí ìfẹ́ kan náà ló sọ̀rọ̀ Ọlọ́run ọba ò ní fẹ̀yìn náà lẹ̀ àbáàkà ètè ìkà èrò kà ò ní kò lè yín lórí bẹ́ẹ̀ jẹ́ fẹ́ kọ́rọ̀ yín orí Ọlọ́run ó tún bí ó mọ dájú bẹ́ẹ̀ lọ nítorí ẹ̀ ń ṣe Yorùbá nation ìfẹ́ olóyè mọ́jà sọ́lá lásán lẹ́ni ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn tó nífẹ̀ẹ́ olóyè mọ́jà sọ́lá tó yẹ pé àwọn ò ṣe Yorùbá nation àmọ́ ìfẹ́ olóyè mọ́jà sọ́lá ni wọ́n ní orí ẹ bá mi kí ọmọ Adépìtẹ́ ọmọ onímúṣe àdínà ọmọ onímúṣe ànádòru gbogbo ìgbà kò sẹ́ni tí ń ra dátà fún wọn kò sẹ́ni tí ń pe sista Tóyìn Adépìtẹ́ bó ṣe lọ pé báyìí kàṣá báyìí kàwòdì àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ pé báyìí ló ṣe yẹ kó lọ orí ọba tí ń fún yín ṣe kò ní fi yín lẹ̀ nígbà kankan ó wá ní bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agitators pátá nítorí tí mo bá ní mo fẹ́ máa dárúkọ lọ́nà àwọn agitators ẹlòmí lè ní kò dárúkọ tèmi ẹlòmí lè ní orúkọ mi ló yẹ kó kọ́kọ́ dá ẹlòmí lè ní orúkọ mi ló wá gbẹ̀yìn ẹlòmí lè ní kí ló dé tó forúkọ mi síwájú ẹlòmí lè ní àárín ló yẹ kó wà orí gbogbo olóríire mọ́ra wọn yà sísì mẹ́ni tó pẹran ẹkú àdúrótì ẹkú àìsùn tọ̀sán-tòru ẹkú kóledá tí gbogbo yín ló ti Mọ́jà Sọ́lá mo wá tàkàrà bẹ́ẹ̀ ó dọ̀dọ̀ gbogbo àwọn media outlet pátá àwọn tá a mọ̀ àtàwọn tá a mọ̀ àwọn tí wọ́n súnmọ́ wa àtàwọn tí wọ́n súnmọ́ wa tí wọ́n dúró wípé ojú òní tí ọ̀ Àdìsá tí wọ́n dúró wípé ojú òní tí ọmọ Aládìkún ojú òní tì yín o orí ọwọ́ yín méjèèjì ò ní fi gbọ́mọ sí ọwọ́ yín tẹ́ fi ra dátà ò ní dọwọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ yín méjèèjì nǹkan rẹ̀ lẹ́wọ̀n máa fi ṣe láyé mo wá tàkàrà bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn lọ́balọ́ba orí adé orí ní tọ́ba èdìgbàrà lẹ̀kẹ̀ níta wọ́n ti lòyè orí gbogbo ọba aládé tí wọ́n ń kí olóyè Mọ́jà Sọ́lá pé a wà lẹ́yìn rẹ gbogbo yín pátá náà lákì a sì kí gbogbo àwọn èdìgbàrà lẹ̀kẹ̀ àwọn lóyè gbogbo yín pátá náà lákì a ò lólódì níbì kankan nítorí orí ikú tó bá yẹ kó pani tó bá ṣíni ní fìlà ká dúpẹ́ ló tọ́ ọ̀rọ̀ wá gbàdó ó sì dọpẹ́ lọ nítorí ẹni tí ò ṣe nǹkan kan tó sì di ẹni tí gbogbo ayé ń dálẹ́bi pé àṣejù rẹ̀ pọ̀ orí lórí pé kí Fúlàní má jẹ wá lóko mọ́ lórí pé ẹ má jí wa gbé gbogbo olórí wọn kò gbogbo ọ̀rọ̀ wọn ò fẹ́ gbọ́ ayé ìjẹkújẹ ó jàrábà gbogbo àwọn ọba àtàwọn òjòyè kankan párákápá korogodo àwọn ọ̀dájú olórí wọn gbọ́kìlọ̀ àwọn aráàlú ni wọ́n bá pagbára pọ̀ wọ́n pamọ̀ pọ̀ wọ́n pèrò pọ̀ lórí Mọ́jà Sọ́lá orí ẹni tọ́lọ́wọ́ ọ̀bá pa kò sẹ́ni tó lè bá lónìí olóyè Mọ́jà Sọ́lá lu ọdún méjì nílùú Kútọ́nù ó sì ti láǹfààní ìjọba Kútọ́nù ní àwọn sílẹ̀ nítorí ó lè wọ gbogbo ìlú tó wù ú kò sí àwọn kò sì sí nǹkan kan wípé àwọn yọ̀ǹda rẹ̀ olóyè Mọ́jà Sọ́lá sì tún bá wọn ṣeré ìlú Kútọ́nù fún àìmọye oṣù àwọn tí wọ́n ní wọn lè filẹ̀ láyé orí ẹkú àmójúbà gbogbo ẹ̀yin tẹ́ ní yóò kù sí Kútọ́nù ojú tìyín àbójú òtìyín gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ̀wọ̀n ni yóò kù sí ojú tìyín àbí òtìyín gbogbo ẹ̀yin tẹ́ sọ pé wọ́n là níkùn báyìí ojú tìyín àbí òtìyín gbogbo ẹ̀yin tẹ́ ní ó ti ṣì ojú tìyín àbí òtìyín orí ó dàbí ọ̀rọ̀ kan tẹ́mi àti Alhaji Quadri Hamzat ní Ghana ó ní Mr. Wina àti gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ mọ́ ń sọ òótọ́ ni
ó lóun dé ọ̀dọ̀ olóyè Mọ́jàsọ́lá ó ní fún olóyè Mọ́jàsọ́lá ni wọ́n reply gbogbo text ó ní tí mo máa ń sọ fún òun pé olóyè Mọ́jàsọ́lá máa ń kàwé ó lóun máa rò pé rọ́ ni ó ní lójú àwọn báyìí olóyè Mọ́jàsọ́lá reply text message mo ní kò sí fóònù gbogbo fóònù olóyè Mọ́jàsọ́lá tó bá jẹ́ direct line yẹn fúnra rẹ̀ ní ọmọ reply message. He can read, he can write. Don't mind the dialect. Orí ó lẹ́nìkan náà tó lóun fẹ́ bọ́lọ́ Mọ́jàsọ́lá sọ̀rọ̀ tí ó wá ní Yorùbá lòun fẹ́ máa sọ sí mo ní sọ èyìnbó wọ́n dán lóhùn. Nígbò ya olóyè Mọ́jàsọ́lá wá pè wọ́n onítọ̀hún wọ́n wá jọ fìyìnbó pẹ́ẹ́rẹ́pẹ́ ó ní wow, I'm very surprised. Báyé ṣe nínú. Or don't lower anybody, don't belittle anybody. Ẹ̀yin tẹ́ wá belittle ẹ̀yin lánàá ṣé wọ́n lè gbéwèé fún yín kẹjọ kàkẹ́yìn náà rí kà. Àkọ́kọ́ Ọlájọlá lọ, èèyàn dèèyàn lọ, ẹni tó ṣíwájú ó ti gbafè. Orí ní dání kò sẹ́ni tó lè dá orí, aṣẹ̀dá ní dání kò sẹ́ni tó lè dá ṣẹ̀dá. Kí ló dé tẹ̀yin ọmọ aráyé tẹ́ fi wà gẹ́gẹ́ bí Olódùmarè? Ṣé kò kan lẹ́wà lójó yín lójú gẹ́gẹ́ ẹ̀yin kọ́ lọ lọ́hùn? Kí ló dé tẹ́ fi wà gẹ́gẹ́ bí Olódùmarè? Lójú ọmọ aráyé bíi kẹ́ni tó ti ní ọmọ lè dátọ́ ọ̀rọ̀ nímọ́, lójú ẹ̀yin ìkà èèyàn bíi kí Mọ́jàsọ́lá lọ kó lọlẹ̀ lókèdè gbé kọ́ mọ́ lè náwó gbogbo gbé ní sí. Àti ṣerú èyí sí èrò kàtẹ́ ẹni sí Mọ́jàsọ́lá yìí papọ̀ jù. Kí ló dé kí ló rà nígbà yín? Lónìí wá kọ́ àwọn abánísùn kìtàn ó yá ni. Olóyè Mọ́jàsọ́lá lónìí ó ti ní ọ̀rẹ́ Kútọ́nù ó lè fọwọ́ Kútọ́nù kó kú òun bẹ̀. Orí ibi àti gbé bí ni kò dàbí ibi agbéfẹ́ ni. Ibi agbéfẹ́ olóyè Mọ́jàsọ́lá ní Kútọ́nù. Orí ànábì wọ́n bí ní Mọ́kà ni àmọ́ Mọ̀dínà ni wọ́n ti fẹ́. Òun ni gbogbo òjíṣẹ́ tá a dá láyé kò sẹ́ni tí ò face obstacles and challenges. Ànábì Yusuf oríṣòro àwọn ọmọ ìyá rẹ̀ gbé ta. Jésù ọmọ Násárẹ́tì oríṣòro. Kò sí gbogbo òjíṣẹ́ tá a dá ni wọ́n ní obstacles and challenges. Gbogbo adarí tó bá fẹ́ gbàrán rẹ̀ kalẹ̀ Mandela oríṣòro. Orí president wa tòní àwọn náà sálọ láyé Ládépò fún wọn tó wà mọ̀. Wọ́n ní ṣòro láyé Àbáṣà. Wọ́n ní ṣòro àwọn àti bàbá wa Délé Muhammed ọ̀pọ̀lọpọ̀ igbó ìgbẹ́ lóníkálùkù fi dúbè woro. Oníkálùkù wọ́n ní ṣòro. Gbogbo ẹni tí ó bá ga láyé yóò rí ṣòro. Kò sẹ́ni tó ga láyé nítorí ibi tó fẹ́ gùn ẹ̀gún wà ń bẹ̀ ẹ̀gún èsùsù dandan ni kó forí já kó tó lè rọ́nà lọ. Kò sẹ́ni tẹ́ wá dá tá a dá tó fẹ́ ga láyé tí ò ní ní obstacles and challenges. Obstacles and challenges tó lóye Mọ́jàsọ́lá ó fèsì ló fèsì. Orí bàbá wọn Ọbásanjọ́ àwọn náà rí ṣòro. Tí wọ́n sún orí bẹ́ẹ̀dì tó lọlẹ̀ fámíà wọ́n ní ṣòro. Kò sẹ́ni tí ò ní ní ṣòro. Orí afárá àdánwò lẹ̀dá máa ń gbà níbi gíga. Kánú ọ̀hún olóyè Mọ́jàsọ́lá ọ̀pọ̀lọpọ̀ ò ní ní sympathy fún. Mímú tán mú lọ̀pọ̀lọpọ̀ fi ní sympathy fún wípé kí ló ṣe. Orí bí wọ́n ṣe bà á jẹ́ lẹ́lòmíì nífẹ̀ẹ́ sí. Wọ́n pè lólè. Wọ́n pè lóní jìbìtì àmọ́ lónìí ńkọ́ ta lẹni yẹpẹrẹ ta lẹni yẹ̀yẹ́. Lónìí ńkọ́ ẹni tẹ́ ẹ̀ fẹ́ lónìí ijó àti ìlù àti ọ̀yàyà ni wọ́n fi pàdé ẹ̀ Germany. Ẹni tẹ́ ẹ̀ fẹ́ ní Kútọ́nù gẹ̀gẹ̀gẹ̀ ni wọ́n ń gbé bí ẹni. Orí òjíṣẹ́ kan kò níyì ní ilé ní ìlú òun ti kan lára rẹ̀ Bíbélì ló wí bẹ́ẹ̀. Wòlíì kan kò níyì ní ilé ìlú àti òun ti kan lára rẹ̀. Kò ní níyì nílé, kò ní níyì nínú ìlú, kò ní níyì nínú ẹbí, wọ́n mọ̀ pé ọmọ wa ni. Orí ọpẹ́ láwọn fèyí dá lọ́wọ́ gbogbo wa pátá ló fi jẹ́ wípé
adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun alẹ́ ní tó yẹ pé níbi iṣẹ́ rẹ̀ wọ́n sọ lẹ́nu àwọn ọmọ Sunday Igboho akínyìn o adúpẹ́ kò gbèrú torí Májàsọ́lá ó tiẹ̀ fáwọn tó wà ní àbúrọ̀dù ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti wú bẹ́ẹ̀ náà làwọn tó wà Nàìjíríà pé ẹ̀rọ àwọn ọmọ Yorùbá nation orí ọpẹ́ làwọn máa dá ọpẹ́ làwọn sì máa dá nítorí àdúrà tí ló mú lóyè Májàsọ́lá dúró tẹ́ ẹ bá gbọ́ nínú speech yìí pé àdúrà gbogbo ẹ̀yin àfáà àti gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì àti gbogbo ẹ̀yin bàbá wa mọ́nímọ́ní ló gbé òun ró orí ọpẹ́ ni olóyè Májàsọ́lá sì mọ́ lórí mò ń gbẹnu olóyè Májàsọ́lá dúpẹ́ lọ́wọ́ gbogbo wa wípé ọpẹ́ yín ò ní di ìbànújẹ́ orí gbogbo bíi tí ẹ̀gbọ́n ti ń jẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ Ọlọ́run yóò bá wa láǹfààní yóò bá wa bomi sùúrù sí àwọn kan ní kí olóyè tí ò kọ́kọ́ wá sí Nàìjíríà òótọ́ ni bẹ́ẹ̀ náà ni orí ibi àti gbé bí ni kò dàbí ibi agbéfẹ́ ni tọ́lọ́yè Májàsọ́lá bá wọ Nàìjíríà lónìí kí ni wọ́n mọ̀ tí wọ́n palẹ̀ mọ́ fún kí lè ro bí tí wọ́n mọ̀ tí wọ́n palẹ̀ mọ́ fún Nnamdi Kanu ilé ẹjọ́ ni wọ́n filẹ̀ wọn filẹ̀ owó tí wọ́n ní kán fún olóyè Májàsọ́lá wọn fún orí ó ní ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ibi àti gbé bí ni kò dàbí ibi agbéfẹ́ ni ibi tí wọ́n ti fi olóyè Májàsọ́lá tó ní green card ni wọn olóyè Májàsọ́lá kó lọ sí mímẹ̀ náà kó sì láǹfààní àwọn ọmọ tí wọ́n ti mí sí bàbá wọn kó fara rù wọ́n kó lóyè Májàsọ́lá ó ráwọn ọmọ rẹ̀ kí wọ́n jọ ṣe kùkúrúmù kẹ̀kẹ́ orí òtútù ni ó kìlọ̀ fún ní pátá ooru ni ó kìlọ̀ fálákànpọ̀ ẹ̀wù orí mi ò fẹ́ ó ṣàgbà gbogbo ọ arọ́mọ Yorùbá mi tó sọ pé you have learnt your lesson arọ́mọ Yorùbá mi tó ní ẹ̀rù ní ti pa arọ́mọ Yorùbá mi ní you better find another way orí ọ̀nà tí wọn náà bá mọ̀ tí ìran Yorùbá kò lóko parí ìwọ náà ṣe orí there is no compulsion in one way it's a matter of choice you can select your own choice orí akúnfẹ́lẹ́ yìí a fi kí gbogbo wa wípé ọ̀la ní àyájọ́ bíi olóyè Májàsọ́lá ọ̀la ní àyájọ́ bíi olóyè Májàsọ́lá àwọn tíráàkì kan wá wà tá a ti ṣe fún wọn orí adúpẹ́ o nítorí tá a bá là dúpẹ́ ọpẹ́ láwọn máa dá a ò ní dáràn ẹ jẹ́ gbé síwájú. Orí tó bá fẹ́ máa rí gbogbo update olóyè Májàsọ́lá lọ subscribe sórí YouTube channel mi Mr Wisdom TV. Gbogbo àwọn update olóyè Májàsọ́lá lọ subscribe sórí YouTube channel mi Mr Wisdom TV. Ẹ ó rí gbogbo àwọn update látàná ń bẹ̀. Mo ní kí ló dé wọn lọ́wọ́ ọ̀rọ̀ làwọn ọmọ mi wá kí Májàsọ́lá kó lé ká lọ́dún. Ẹ̀wọ̀ ẹ̀yẹ. Níbi tí ṣe yẹ gàbàgàbà lójú ọ̀run òní kí ló dé wọn lọ́wọ́ aláìní kó ló lé ká lọ́dún. Àdìsá lè Májàsọ́lá ní kóró. Bàbá dáná wàhálà. Àlùjẹ̀lẹ̀ yàtẹ̀lẹ̀ ọmọ rẹ̀ lọ́wọ́ sáyé. Orí ló ṣe ọba òun. Orí ló ṣe ọba òun àti ìdáná ṣe ọba òun. Ìgbà tí àwọn ẹgbẹ̀rẹ̀ ọmọ òkúkú máa kú ọmọ ẹgbẹ̀rẹ̀ ọmọ rẹ̀ wúyẹ́ tó wúyẹ́wúyẹ́. Ọ̀dẹ́lẹ̀ ayé ká o. Lọ́dẹ̀lẹ̀ ìdáyé rẹ̀. Ọ̀kúkú bẹ̀rù kí tọ́mẹ́lẹ̀ tọ́mẹ́lẹ̀ àwọn ti bẹ̀rù kí tẹ̀lé ìjọba jẹ́ níwáyé. Àdìsá ọ̀dẹ́ òní o, bàbá dàbí ọlá o. Ìdílé àrùn èèyàn tó ní ọmọ yẹn ṣe fún nìkan. Àwọn àǹfààní àwọn gbà pé. Ẹni bá ní òkú olúwa rẹ̀ lákú wájà lẹ́kùn tó gbogbo. Èèyàn tó bá ní òkú olúwa rẹ̀ lákú
with Igbeti, Igboho, and Shepeteri. History has it that Igboho once had the prestigious seat of all Oyo Empire, according to an article published by Nigeria Tribune on the 29th of May 2011 and written by Adlao Moses. Igboho has had its share of success stories and challenges. It has weathered several traditions and political storms, and like a cat with 9 lives, it has not only triumphed, it is progressing and expanding at a great speed. 4 Alaafin of Oyo ruled, died, and were also buried in the town, which was then known for its great walls and incompatibility by warmongers of past centuries that specialize in capturing states. It has impressively and naturally preserved the royal forest, Igboho, written by Mr. Wisdom. Èbó ni mo tún kọ kalẹ̀ tí mo ní kí wọ́n kà yẹn. Orí, my life has been a joy to me no matter where I go or whosoever I could meet in life. I've learned to live in harmony with happy friends and food. Number time I pèsè is 07086501722. Or is 07086501722. Orí kakira wa ká dúpẹ́ kó bá dàgbà olùmísítà Wisdom òbí á pè ká sọ̀rọ̀. Orí gbogbo ẹ̀yin tí Nàìjíríà kẹ́ ẹ̀fẹ́ olóyè mọ́jà sọ́lá ìmọ̀ dẹ̀dẹ̀ ẹja ṣe sùúrù. Orí tíráàkì yìí náà ó ti wà lórí YouTube mi bẹ̀. Àwọn olómìnir kò ní ọdún kòkò, ìkòkò nínú mi nínú. Tíráàkì tá à ń gbọ́ yìí. Títí bẹ̀rẹ̀. Ẹ̀gbọ́n kò mí. Títí bẹ̀rẹ̀ máa lò nítorí òun wà sí àtúnni eré fáyé wò. Omi olóṣù bá gbẹ̀rẹ̀gẹ̀ ìyẹn tí ó wà á bí mọ́rọ̀. Adébọ̀rọ̀ wọ́n ọ̀dọ̀ àgbà. Tàbí ọmọ abẹ́ta ọmọ ṣẹ́nu nínú lọ́jọ́ o. Bàbá dodo máa yẹ nínú òdodo ìwà. Ní wọ́n jà sọ́nà tí wọ́n bẹ̀ ní gbogbo lẹ̀ yìí kò wáyé tó ti mọ̀ bẹ́ẹ̀. Àdìsá jẹ́ oúnjẹ wọlé lé bàbá rẹ̀ ní àlá ní ikú. Àkànní. Ọmọlá. Orí mo ní sáré wá dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ní wàá dúpẹ́ Ọlọ́run. Appreciate you, love you. Àgbàlẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ ni bàbá yìí ní lẹ́rù. Adúpẹ́ lọ́wọ́ ọkùnrin, adúpẹ́ lọ́wọ́ obìnrin, adúpẹ́ lọ́wọ́ ọmọdé, adúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Adúpẹ́ lọ́wọ́ gbogbo diaspora pátápátá. UK ní, Canada ní, Germany ní, London ní, England ní, Paris ní, France ní, Dubai ní, all over the country. Ẹ̀rọ bàbá yìí wọ́n kì í jẹ́ ẹ̀kún. A sì lọ pẹ́ lọ́wọ́ gbogbo aládùúgbò tì. Ní ìkúrọ̀ yìí. Ẹ̀rọ bàbá yìí parẹ́. Ọpẹ́ ni mo ní kí n wá dá Àkànbí wọn ò ní pẹ́ máa fèyí ṣe lọ. Bàbá yìí wọ́n sì wọ́n gbọ́ yà. Wọ́n ní ìtọ́rọ̀ gbọ́dọ̀ ní ìtẹ̀lé bàbá tó dé ọlọ́wọ́ yìí. Padà. Orí olóyè mọ́jà sọ́lá pẹ́ẹ́dé rẹ̀ ń pọ̀ lọ́la ọ̀la àtúpàdé. Ọlọ́run kò fi wá lẹ́mìí lẹ̀. Kó má pẹ́ nìkọ̀ọ̀kan wa. Ikú tí parí láìpẹ́ ọjọ́, àrùn tí parí láìpẹ́ ọjọ́, Ọlọ́run ní bí ó ṣe nìkọ̀ọ̀kan. Àdúpẹ́ o, Àkànbí mo fẹ́ máa fèyí ṣe lọ. Orí mo kí Fáàgbà ti rìn. Adúpẹ́ lọ́wọ́ àwọn náà. Adúpẹ́ lọ́wọ́ gbogbo aládùúgbò tí lọ́jọ́ tí wọ́n ń polówó ìmọ̀jà sọ́lá lórí. Tí gbogbo yín wò pé ta ló lè. Adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé. Thank you very much. We really appreciate every one of you. Àkànbí ni mò ń fèyí ṣe lọ.
bínú ọ̀nà ló pọ̀ ní òjọ́kùnrin ọlọ́mú àti ìdájí ni mo ti ń gba kọ́ọ̀lù gbogbo kódà ó ní agbára púpọ̀. Happy birthday to you, Mada Sola, àwa olùgbà. Happy birthday to you, Mada Sola, àwa olùgbà. Bàbá Dámi lọ bàbá Yọ̀mí dé ìjọ ọ̀fẹ́ làwọn bá ọdún. Happy birthday to you, Mada Sola, àwa olùgbà. Sàmì Jàpá, ọmọ ẹ̀gbá ní Sàbí onímọ̀ olùgbà o. Happy birthday to you, Mada Sola, àwa olùgbà. Bàbá Bàbí Akíntóyè, wọ́n ní kí n bá ọdún pé òjò. Happy birthday to you, Mada Sola, àwa olùgbà. Gbogbo Adíjà láti dúró, gbogbo wọn ni wọ́n bá wọn gbọ́ ọ̀pá o. Happy birthday to you, Orí Àkànbí ó dàbọ̀ Gbogbo wọn bá ní ẹ̀rí gbogbo ọba Ìgbòho pátá. bá ọdún pé. Happy birthday to you, Mada Sola, àwa olùgbà. Gbogbo wọ́n sì lè Gbogbo yín pátá la kí. wọ́n bá Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ o. Mi ò mọ bí mo ṣe fẹ́ ka gbogbo wa mọ́, àmọ́ ọpẹ́ là ń dá. àwọn tí ìṣọ̀kan. Gbogbo yín pátá la kí. Happy Ó dàbọ̀, ó dàbọ̀, ó dàbọ̀, kò ní dùn kó pọ̀ ṣókí báyìí lọ gbòógè, ó dàbọ̀. Bí o, àwọn ọ̀dọ́.